Olúṣọlá aya West lé lọ́dún o. Abísóyè aya West ti lé lọ́dún. Olúṣọlá aya West lé lọ́dún o. Abísóyè aya West ti lé lọ́dún. Aya West náà pọ́n bẹ́pọ̀ rẹ̀ máa ní òun ló lé lọ́dún lónìí o. Olúṣọlá aya West ti lé lọ́dún. Olúṣọlá aya West lé lọ́dún o. Abísóyè aya West ti lé lọ́dún. Aya West náà pọ́n bẹ́pọ̀ rẹ̀ máa ní òun ló lé lọ́dún lónìí o. Olúṣọlá aya West ti lé lọ́dún. Ẹ kú Olúṣọlá o ọmọ Ògún Náìkì. Ẹ kú Olúṣọlá ẹ kú Olúṣọlá o aya West ní Ìgbò. Ẹ kú Olúṣọlá. Olúṣọlá o inú ilé ló bá wà ní òde ẹ̀yìnkùlé ló bá wà ní owó dẹ̀dẹ̀ ìlú èyìnbó ló kúkú àkówó ọkàn lé èmi àdùfẹ́ ní porí rẹ̀ aya West ní Ìgbò. Òkú ayẹyẹ oríkà ọdún àṣeyí sam ọdún ayọ̀ ló sì máa ṣe lágbára oníbọ̀ rẹ̀ kùnú ní kò wọ́ òní kó kùnà. Olúṣọlá o ọ̀rẹ́ mi máa ń sàmì àṣẹ òní jẹgun kẹ́yìn ẹran òní pàkísà kẹ́yìn aṣọ lágbára oníbọ̀ rẹ̀ ó yá ó ta oníyàwó ọkú afúnimáwo bẹ̀. Olúṣọlá aya West ní Ìgbò ó yẹ kẹ́ ti máa gbọ́ ó ní tètè kú torí borí ojú ọ̀la lójú rẹ̀ ó yá ó ta oníyàwó ọkú. Aya West ní Ìgbò òkè òkun ló wà yìí ó kórè oko délé wá bá wa ni wọn ò ní fi ẹ́tẹ́lẹ̀ ọkọ̀ wálé wá bá wa ìwọ náà nígbà lẹ́tà ọ̀fọ̀ lórí gbogbo ohun tó nílé. Orí Abísóyè ó ti sọdún èyí náà òun ni ó sì ní ìsìn nínú owó tọmọ ta ikú tí ń ṣe bálẹ̀ ọ̀rọ̀ àríwá tọkọ rẹ̀ West ní Ìgbò ní dàrú èèyàn bí èṣù bí èèyàn nílé ìyá yín lágbára oníbọ̀ rẹ̀ kẹ́ ẹ̀ gbójú olú gbogbo ti Ìgbò kẹ́ ẹ pẹ́ bí bọ́pẹ́ ṣe ń pẹ́. Abísóyè o lónìí mo fẹ́ gbalẹ̀ àwọn bàbá rẹ̀ lọ Jẹ̀bú-Lẹ̀ ọmọ eré níwà ọmọ adúrún máde o máa dùrùn mo sópàdé ẹ̀jẹ̀ ọmọ aládìyẹ ògúngún wọ̀yọ̀wọ̀yọ̀ eléyìí ti fẹ̀yìn ẹ̀jẹ̀ bí àwo kíngbinkíngin. Abísóyè máa gbọ́dún ẹnu mi iṣu mẹ́fà ní ṣòwò Jẹ̀bú èjì jíjẹ èjì ta ìjẹ òrìṣà tí ó léyìn ni bàbá yín fi méjì tó kù bọ ọmọ abigi owó so lókolóko tí wọ́n ń pelé àwọn bàbá tó bí ọlọ́mọ Ìjẹ̀bú Òdòrò ọmọ eré níwà wọn kúkú mégún wọgbó bàrà rí ibà ló kọ́kọ́ mégún wọgbó rẹ̀ mọ́ àfíjú Ìjẹ̀bú tí ń fọkọ rẹ̀ já pé nà ọmọ alágẹmọ mẹ́rìndínlógún máa gbọ́dọ̀ ẹnu mi ọmọ arígbá ńlá buwó ni ó sì máa pe bàbá tó bí ọlọ́mọ ẹ̀yìn lọ́mọ afọ́wọ́ bí ẹni fọ́yàn gan Ìjẹ̀bú ọmọ arówó joyè méjì pọ̀. Abísóyè ṣe báyìí kọ́ ni wọ́n ti lé àwọn bàbá rẹ̀ ní ọmọ awúre fàṣẹ banu ọmọ arójò joyè ni wọ́n pelé àwọn bàbá tó bí ọlọ́mọ ọmọ arẹ́yẹ àrókò ọmọ morókò tó ẹ̀yẹ sì ti fò lọ nílé bàbá rẹ̀ ni ọmọ aníṣu nílé àrọ́bẹ ọ̀bẹ tó bẹ́ ń lé yín ó tó yọ ń bọ̀ ọmọ onígbò máde Olúṣọlá pọ́nbẹ́kọ rẹ̀ o Ìjẹ̀bú ọmọ onígbò máwọ̀ ọmọ onígbò kan àjèjì wọn gbọ́dọ̀ wọbẹ̀ àjèjì tó bá wọ̀ gbòòrò yóò sì dẹni ẹbọra lé bàbá tó bí ọlọ́mọ ni ọmọ Awùjalẹ̀ Ìjẹ̀bú ọmọ àfìdí pọ̀tẹ́ mọ́lẹ̀ ọmọ àjàgbàlúra máa gbọ́dọ̀ ẹnu mi ogun àjòjì ò gbọ́dọ̀ jà wọ́n nu ilé bàbá tó bí ọlọ́mọ ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ́yọ̀ máa gbọ́ o ọmọ òun ṣe ni ọ̀yọ̀yọ́yọ̀ ọ̀yọ̀yọ̀ dákun máyọ̀ mọ́ ohun tí ń ṣe ni ò lè pani Ìjẹ̀bú lọ́mọ lóhun téyìnbó nílé òyìnbó lówó bàbá yìí lówó Abísóyè àmóyìnbó lóògùn wọ́n lé pé ó jàjẹ̀bú mo ní kàkà ké pé ó jàjẹ̀bú aṣọ yẹn dúdú a máa dán bí kóró sin ọmọ èkó nípa nítorí ìránṣẹ́bí ni bàbá tó bí yín lọ́mọ ìran Ìjẹ̀bú ló ti kọ́kọ́ náwó kùsì kòyìnbó tó dé kó tó wá dòwó ẹrú Abísọ́lá aya West ní Ìgbò kó tó wá dòwó ọmọ
ìjẹ̀bú ńlẹ̀ ọmọ èrè níwà kékeré ìjẹ̀bú owó àgbà ìjẹ̀bú owó ìdúró ìjẹ̀bú owó ìjókòó ìjẹ̀bú owó ọkùnrin ìjẹ̀bú owó obìnrin ìjẹ̀bú owó pupa ìjẹ̀bú owó dúdú ìjẹ̀bú owó ìjẹ́ ìjẹ̀bú owó gbogbo ìjẹ̀bú tí mo mọ̀ ni wọ́n lówó lọ́wọ́ o ìjẹ̀bú ńlẹ̀ ọmọ èrè níwà. Olúṣọlá aya Wesley Igbo ó ti sọdún èyí ló wù ní ó sì ní ìsì owó tọmọ ta ikú tí ń ṣe balẹ̀ ọ̀rọ̀ gbogbo ohun tó ń pa ẹ́ lẹ́rìn ò ní pa ọ́ lẹ́kún gbogbo ohun tó wá ń pa ọ́ lẹ́kún ọlọ́run á sọ́dẹ̀rín fún ọ ní lágbára oníbọ̀ rẹ orí tẹ́tì rẹ bá ń já mo ní o má mi kàn rárá o ọ̀rẹ́ ní porí ọ̀rẹ́ ó ní kò pẹnu ayé ni orí tó bá níta ló ń dá bí ẹ̀dùn tó níta ló rọ̀ bí òwe àdùfẹ́ ọmọṣẹ́wà lèmi ń jẹ́ lúmọ̀rọ̀ ni mí lúmàṣọ àjàngbòrò lógún màṣọ ọmọ àfigbóró mi nílé ológun ẹgbá ni mí mọ́líṣà bí ọmọ gbòǹgbò àkàrà.